ni àwọn olólùfẹ́ náà ti ń ṣe àmì àyíbẹ̀kọ́ fún Baba Lágége torí Baba Lágége rajulul waqti ẹni àsìkò ni wọ́n ẹnìkan ò sì lè ná sáà rẹ̀ àbí ẹ̀rí ẹnìkan tí ọba bàbá wọn tẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni. wọ́n rà wọ́n náà mọ̀ pé ìmọ̀ pín síbẹ̀ wo. kò sólùwẹ̀ ilé ìmọ̀ gẹ́gẹ́ ni ẹ̀ bẹ́ẹ̀ ni kò sólùwẹ̀ àmẹ́ni ọba ti rí bá ní gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá Yorùbá ní ọ̀dọ̀ Yorùbá ní ọ̀tẹ̀ pín sí jù kọ̀dẹ̀ sí nǹkan tí Yorùbá kì í dìtẹ̀ ọ̀dọ̀ àtà àbíyàn bá ń ta aṣọ tí Yorùbá méjì bá ń ta aṣọ wọ́n dìtẹ̀ ara wọn Yíbò kì í ṣọ̀tẹ̀ Haúsá kì í ṣọ̀tẹ̀ táwùsọ̀ bá jẹ́ àwọn ọjà àwọn ṣe parí ẹni sí àmọ́ Yorùbá ò ní sọ pé òun ń bọ ọjà yóò sì máa bá ọjà bẹ́ẹ̀ bá múlé ti Yorùbá tẹ́ ẹjọ́ ń tajà ìyàn dáná bọ́ bá múlé ti Haúsá àbọ̀ múlé ti Yíbò kọ́dà bọ́ bá sí mbẹ́ yóò bọ̀ tajà rẹ̀ kalẹ̀ kó tó dé ká tó wá wípé ọ̀rọ̀ mímọ̀ yìí Baba Lágége ọkọjá àwọn tí ń bẹ níwájú ọ̀sàyọ wọn àwọn tí ń bọ̀ lẹ́yìn ń wá bí ọwọ́ àwọn àti ìrìdì sí torí gbogbo ọgbà ni wọ́n máa sọ tuntun lẹ́yìn bá ń wò wọn lásán ọ̀rọ̀ ọmọ ti jáde ọ̀rọ̀ ni wọ́n bá sàwùsù lásán ọ̀rọ̀ ni wọ́n bá wọnú ọ̀rọ̀ ni tí bàbá bá dàgbà mi ọ̀rọ̀ tán wọ́n sọ ní mímọ̀ nù tó ní mímọ̀ ó sì sọnù ẹ wò gbà tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ń jò ní tí bàbá ń sọ̀rọ̀ Pepsi ẹnjọ́ kò sẹ́ni ó lè kóhun gbọ́rú ẹ̀ níjọ́ tóhun ti ń bẹ kọ́ wá sẹ́ni ọwọ́ àti òrì so kọ́lọ̀kọ́wọ́lá ẹnu tí a kà máa wà ní pé tí Mùdírù bá sọ̀rọ̀ ńgbà míì kì í jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà òní mímọ́ ẹlòmíì máa kàn tó bá wá tó ṣe bá sùn káàkiri yọ kàn àmọ́ kò ní fẹ́ jáde sọ wípé tí wọ́n wí wọn bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ kò ní fẹ́ káyọ́ mọ̀ wípé òun náà tún kẹ́kọ̀ọ́ ní ara wọn yọ àmọ́ máa takùn wọn àfáà kan lọ sọ bá wọn pé lóòótọ́ tí Mùdírù máa wí lóòótọ́ bẹ́ẹ̀ náà ni máa rí lóòótọ́ àmọ́ wọ́n máa ibi mustawa ibi táwọn yẹn wà wọ́n máa gbé àwọn yẹn kọjá lẹ́fù tí làákàyè wọn ò dé mu ní wọ́n gbọ́dọ̀ gbé wọn ayé gan ti sún kò ń tà náà bí àṣà màláíkà ọlá yóò sí ibi tọ́wà yẹn mọ́ ọlá yìí ti kó ibi tẹ́ fi sílá náà hùn so n tẹ́ ń bẹ Lágége ni n fi Baba Mùdírù ń fi yé wa wípé ìmọ̀ tí ń bẹ ń bẹ lánàá sì ń bẹ ń bẹ lónìí náà títí ọ̀la yóò sì máa wà ń bẹ náà ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kéwú tí ò kéré Agége náà ni ó ti rí bọ́ bá fẹ́ rí ìmọ̀ tó rírí tó fẹ́ gbọ́n títí rẹ̀ ọ̀gbọ́rí ń bi mímọ̀ lẹ́yìn tí ń bẹ nú àkọọ́lẹ̀ tíra tí ẹ sáró sọ rí ọ̀dọ̀ Baba Lágége lẹ́ẹ̀tì rí Baba Lágége yẹn ti kò bẹ̀lẹ̀ hak gbogbo tí bàbá yẹn ọba sọ òdodo ní wọ́n máa fi sọ ibi tẹ́ ti gẹ́ẹ̀tì Baba Lágége tẹ́ fi máa wípé èèyàn rajulul hak ni ẹni òdodo ni ẹni tí kì í parọ́ ni bàbá nínú tí yẹn fi máa pé yẹn máa parọ́ tí yẹn bá sọ̀rọ̀ kan lónìí tó bá tó bí oṣù méjì ẹ lè tún bí lọ́rọ̀ yẹn ẹ rí wípé ọ̀rọ̀ wọn yàtọ̀ yóò torí ọ̀hún jọ òun ni àmọ́ bó ti hún kò climate sórí yóò change ọ̀rọ̀ tí bàbá bá sọ lọ́dún mẹ́wàá tán bá tún fẹ́ repeat ọ̀rọ̀ òun lọ́dún yìí ẹ wo késẹ́tì tọdún mẹ́wàá hùn ẹ wo sí tọdún yìí ẹ rí pé ọ̀rọ̀ yẹn ò ní yàtọ̀ síra wọn. ẹ wo akọ̀tù wọ́n ṣe lónìí. alukọ̀tù níyàbí. akọ̀tù ní ìtí wọ́n ṣe lónìí. wọ́n sọ̀rọ̀ Fenisilala. Fenisilala ẹ̀hẹ́n. bí wọ́n ṣe gbé kalẹ̀ ńjọ́ kìíní. ẹjọ́ àkọ́kọ́ iná àwọn tuntun sọ ní tá à ń pè ní mímọ́ nù. bàbá yìí sì bínú wípé àwọn sọ̀rọ̀ ọmọ èèyàn takò wọn wàláhì Mùdírù yìí bínú. ibi tí máa dùn mọ́ Mùdírù náà ni pé ẹ tí Baba Lágége yẹn máa fẹ́ wọ́n máa fẹ́ káwọn sọ̀rọ̀ káwọn èèyàn wá jáde kún takò wọn. èyí kan wá mẹ́rin wa ìgbà yẹn bàbá ẹ̀sẹ̀ wa balance bàbá ẹ̀sẹ̀ wa gbé wọn pé ẹ̀yin fẹ́ ká lọ́nu ẹ máa ká lọ́nu odò mímọ́ ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ nù ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa èébú ni ọ̀pọ̀lọpọ̀ máa bu ló jẹ́ àmọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń pè láàfà tàrùkọ́ àfà ni wọn aláìmọ̀kan lọ́pọ̀ àwọn tí mímọ̀ òye lọ́pọ̀ nú àwọn tí pèpè pé àfà làwọn ọ̀rọ̀ mímọ̀ sì sọ̀rọ̀ mọ̀mọ́ náhù àti mọ̀mọ́ sọ́rfù ibẹ̀ ń kọ́ ni mímọ̀ parí sí mọ̀mọ́ bàlágà mọ̀mọ́ àrúdù mọ̀mọ́ oníkọ́ ọ̀rọ̀ àmúlẹ̀sọ̀ lárúbáwá èyí ń kọ́ là ń pè ní ìmọ̀ gangan àwọn yìí ń wàsílà ni wọ́n dà gẹ́gẹ́ bíi ládà téèyàn fẹ́ tọ̀ débi tí ìmọ̀ wà ní àmọ́ bíi tí ìmọ̀ wà gangan ibẹ̀ ni Mọ̀lánà Sheikh Adamu ju Baba Lágége tó ní yìí sí inú mọ̀ gangan ni wọ́n ju wọn sí wọ́n bá ń pè Sheikh Adamu onímọ̀ ni àti Adamu onímọ̀ púpọ̀ tí Adamu onímọ̀ púpọ̀ Baba Lágége tó ní ìmọ̀ tí Sheikh Adamu níhùn lórí gbogbo ohun tó kù tí Baba Lágége tàná tí wọ́n fẹ́ wí fáyé gẹ́gẹ́ bíi éèjì tá a wà yìí tá a ti kú ní stone age o ti yé báwọn jet age la wa irú jet age tá a wà yìí tí ó bá Sheikh Adamu láyé tó bá wọn láyé gbogbo tí Sheikh Adamu ó tún máa tún ṣe òun ni Baba Lágége tó ní tún ṣe ẹlòmíì lé ní Sheikh Adamu dájọ́ kan bákan Mùdírù wa wí bá mi bí làákà yìí ti mọ nígbà náà ní Sheikh Adamu fi bá wọn lò èyí tí Baba Lágége ń wúlò ní bàbá Sheikh Adamu ti mọ̀ lánàá àmọ́ wọn fẹ́ jù ú lẹ̀ lánàá wọn torí mustawa àlàkàyè àwọn èèyàn ń gbà náà àmọ́ nísìnyí a ti wà nínú làákàyè tí ń ṣiṣẹ́ bí ìgbà tí computer age iná àlàwà yìí
kọ̀ǹpútà yìí juwa ni ẹni ọba operate kọ̀ǹpútà náà ni òun ni ọ̀dọ̀ bàbá Lágége tòní bàbá Mudiru ni kọ̀ǹpútà Islam wà lónìí ìbẹ̀lẹ̀ ti gbọ́n ti afáwa